yani lẹ́nu o kódà ó fẹ́ lè fani lẹ́nu yà. Àjọ INEC gbé orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò díje ìbò gómìnà Ọ̀ṣun jáde. PDP àti Labour kò sí níbẹ̀. Ọpẹ́ o, Ileesẹ Ọlọpa Doola Awon Olufarakasa Merin tó kó sọ́wọ́ àwọn ajínigbé ní Igbeti-Kishi nípínlẹ̀ Ọ̀yọ́. Ileesẹ ọlọ́pàá gbé ìgbésẹ̀ kanmọkobo láti dènà wàhálà-rogbodiyan látàrí Ìwọde-Ifẹhonuhan tí ẹgbẹ Islamic Movement Shi'ite ìpínlẹ̀ Sokoto fẹ́ gúnlè takò ìkọlù tí ilẹ̀ Amẹ́ríkà ń ṣe sílẹ̀ Iran. Trump sọ wípé òun gbọdọ̀ kópa nínú yíyan olùdarí ilẹ̀ Iran tó kàn lẹ́yìn ikú Khamenei. Ilé-ẹjọ́ yọ̀ǹda Abba Kyari, wọ́n ní kò lẹ́jọ́ jẹ́ lórí àwọn dúkìá tí kò kéde. Àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn UCH gúnlè ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 5, wọ́n dá àwọn aláìsàn padà. Ǹjẹ́ ẹ ti gbọ́ o pé ó ṣeéṣe kí Mojtaba Khamenei, ọmọ Ayatollah Ali Khamenei, di adarí Iran tuntun gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde síta. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó yani lẹ́nu o, kódà ó fẹ́ lè fani lẹ́nu yà. Àjọ INEC gbé orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò díje ìbò gómìnà Ọ̀ṣun jáde. PDP àti Labour kò sí níbẹ̀. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ti kéde orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò kópa nínú ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé lóṣù kẹjọ ọdún yìí. Bákan náà ni INEC tún kéde àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan pẹ̀lú. Àmọ́ ṣá, orúkọ ẹgbẹ́ òṣèlú jàǹkànjàǹkàn méjì ni kò sí nínú orúkọ ẹgbẹ́ òṣèlú náà tí àjọ INEC kéde pé yóò kópa nínú ètò ìdìbò náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí alukoro àjọ náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Musa Olúróde fi síta, ó ní ẹgbẹ́ òṣèlú 14 ní àjọ INEC ti yẹ̀wò fínífíní láti kópa nínú ètò ìdìbò náà. Àwọn ẹgbẹ́ òṣèlú náà tí àjọ INEC kéde ní ẹgbẹ́ Accord, Action Alliance AA, African Action Congress AAC, African Democratic Congress ADC, Action Democratic Party ADP, All Progressive Grand Alliance APGA, All Progressive Congress APC, Allied People's Movement APM, Action People's Party, Boot Party, New Nigeria People's Party, People's Redemption Party, Young Progressive Party àti Zenith Labour Party. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti Labour Party LP ní kò sí lórí ìwé orúkọ tí INEC fi síta náà. Tí ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà yóò sì wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 láti mọ̀ bóyá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè yóò tẹ̀síwájú fún sáà ọdún 4 mìíràn tàbí bóyá ẹlòmíràn ni yóò gba ìjókòó ilé ìjọba lọ́wọ́ rẹ̀. Àìsí orúkọ àwọn ẹgbẹ́ méjèèjì ọ̀hún lórí ìwé tí àjọ INEC gbé jáde ló ti jẹ́ èyí tí ó ń kọ àwọn èèyàn lóminú, ní pàtàkì jùlọ àwọn èèyàn tó wà lẹ́gbẹ́ òṣèlú méjèèjì ọ̀hún. Tá ò bá gbàgbé, ẹgbẹ́ òṣèlú PDP ni ẹgbẹ́ òṣèlú tí ó rọ́wọ́ mú jùlọ nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n dì kọjá lọ, tí ó sì jẹ́ ẹgbẹ́ òṣèlú tó ṣèjọba tí a mọ̀ sí ruling party nípínlẹ̀ Ọ̀ṣun ṣáájú kí gómìnà Adémọ́lá Adélékè ó tó gbé ẹgbẹ́ náà jù sílẹ̀ láìpẹ́. Ní ti ẹgbẹ́ òṣèlú Labour Party nípínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ òṣèlú náà jẹ́ èyí tí kò sì rọ́ sẹ́yìn pàápàá nínú ètò ìdìbò ààrẹ lọ́dún tí ó kọjá. Ó ṣe wá jẹ́ tí ẹgbẹ́ méjèèjì náà wá di tí kò sí nínú ìwé orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò kópa nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìbéèrè yìí ni ò tíì ní èsì láti ẹnu àjọ INEC tàbí àwọn alákòóso ẹgbẹ́ òṣèlú méjèèjì ọ̀hún. Ọpẹ́ o! Ileesẹ Ọlọpa Doola Awon Olufarakasa Merin tó kó sọ́wọ́ àwọn ajínigbé ní Igbeti-Kishi nípínlẹ̀ Ọ̀yọ́. Ileesẹ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dóòlà àwọn Olùfarakasa Merin tí àwọn ajínigbé agbébọn jí gbé lójú ọ̀nà Igbeti-Kishi níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ nípínlẹ̀ náà. Alukoro Ileesẹ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọláyínká Àyànládé sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nílùú Ìbàdàn lọ́jọ́ Ẹtì Friday. Àyànládé sọ wípé àwọn arìnrìn-àjò náà ló jẹ́ jíjígbé lọ́jọ́bọ̀ Thursday nígbà tí àwọn adìyàmọ́ra agbébọn jáde láti inú igbó lágbègbè náà tí wọ́n sì gbégi dí ojú ọ̀nà dènà ọkọ̀ bọ́ọ̀sì èrò tó ń rìnrìn àjò láti Ìgbẹ́tì lọ sí Kìṣí. Ó sọ wípé àwọn aṣèkọlù náà ló fi tipátipá mú àwọn arìnrìn-àjò 4 wọ inú igbó lọ lásìkò ìkọlù náà. Gẹ́gẹ́ bó ṣe wí, lójú ẹsẹ̀ ni komisanna
kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Fẹ́mi Haruna darí ọ̀gá ọlọ́pàá DPO ní Ìgbẹ́tì àti Kìṣí pẹ̀lú ikọ̀ àwọn elétò ààbò láti gùnlé iṣẹ́ ìdóòlà ẹ̀mí ọ̀hún. Àtẹ̀jáde náà kà báyìí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ń tó àwọn aráàlú létí pé àwọn arìnrìn-àjò 4 tí wọ́n jí gbé lọ́jọ́ 5 oṣù kẹta ọdún 2026 lójú ọ̀nà Ìgbẹ́tì lọ sí Kìṣí ti jẹ́ dídóòlà láyọ̀ àtàlàáfíà lẹ́yìn ìdásí kanmọkobo àti iṣẹ́ takuntakun àwọn elétò ààbò. Àpapọ̀ àwọn ikọ̀ elétò ààbò tó fi mọ́ ikọ̀ agbófinró ọlọ́pàá, ikọ̀ àmọ̀tẹ́kùn, Operation Burst àtàwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ ló ṣe bẹ́ẹ̀ gbéra lọ agbègbè náà tí wọ́n sì gbọn àyíká àti inú igbó aginjù náà yẹbẹyẹbẹ. Àwọn olùfarakásá náà jẹ́ dídóòlà láì farapa. Wọ́n ti gba ìtúsílẹ̀ òmìnira, wọ́n sì ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé àwọn àjọ elétò ààbò ti tẹ̀síwájú nípa gbígbọn agbègbè náà yẹbẹyẹbẹ lójúnà láti fi gbòòrò òfin gbé àwọn afurasí tó na pápábora. Ó rọ àwọn olùgbé ìlú láti wà lójúlá lákànfin sọrí kí wọ́n sì ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó bí wọ́n bá ní àlàyé tàbí ìròyìn tó lè ṣèrànwọ́ fún àwọn àjọ elétò ààbò lójúnà láti lépa àwọn àṣeláàbí náà. Iléeṣẹ́ ọlọ́pàá gbé ìgbésẹ̀ kanmọkobo láti dènà wàhálà-rogbodiyan látàrí Ìwọde-Ifẹhonuhan tí ẹgbẹ́ Islamic Movement Shi'ite ìpínlẹ̀ Sokoto fẹ́ gùnlé takò ìkọlù tí ilẹ̀ Amẹ́ríkà ń ṣe sílẹ̀ Iran. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ti mú dá àwọn aráàlú lójú ààbò tó péye lẹ́yìn ìròyìn tó gba orí ayélujára kan nípa ètò Ìwọde-Ifẹhonuhan tí ẹgbẹ́ Islamic Movement nílẹ̀ wa Nàìjíríà tí ọ̀pọ̀ mọ̀ sí Shi'ite lórí ogun tó ń lọ lọ́wọ́ láàrin ilẹ̀ Amẹ́ríkà àti Iran lórílẹ̀-èdè. Tí a ò bá gbàgbé, a ó rántí pé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún lọ́jọ́ àìkú Sunday tú yáyá jáde síta láti gùnlé Ìwọde-Ifẹhonuhan tako ìkọlù sílẹ̀ Iran àti ìṣekúpa adarí wọn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Ahmed Rufai, ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lówùúrọ̀ ọjọ́ Ẹtì Friday, sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ nípa ètò ìpalẹ̀mọ́ fún Ìwọde-Ifẹhonuhan náà nípasẹ̀ ìtàkùn ayélujára. Àwọn sì ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ láti rí dájú pé ìwọ́de náà kò yọrí sí wàhálà-rogbodiyan tàbí àwọn ìwà àìbófinmu. Gẹ́gẹ́ bó ṣe wí, iléeṣẹ́ tí ń ṣòfin ìtótó ètò ìwọ́de ọ̀hún àti láti jẹ́ kí àwọn àwòrò ṣàṣàrí dájú pé tí ìwọ́de náà bá gbìnàyà yóò lọ lálàáfíà. Ó ṣàlàyé pé ẹgbẹ́ tó fẹ́ gùnlé Ìwọde-Ifẹhonuhan náà àtàwọn èèyàn ìpínlẹ̀ àwọn máa ń sábà fi ìgbésẹ̀ wọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí ṣáájú ohun gbogbo, èyí tó gba iléeṣẹ́ ọlọ́pàá láàyè láti pèsè ìtọ́ni lórí gígùnlé ìwọ́de láì da omi àlàáfíà ìlú rú. Iléeṣẹ́ ọlọ́pàá máa ń gbà wọ́n lámọ̀ràn lórí àwọn òfin ìlànà à ń tẹ̀lé torí kí Ìwọde-Ifẹhonuhan náà lè lọ lálàáfíà àti pé tí kò tún ní sí wàhálà-rogbodiyan nípìnlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá wá rọ àwọn olùgbé ìlú láti má ṣe bẹ̀rù tàbí fòyà. Wọ́n mú dá àwọn olùgbé ìlú lójú pé àwọn àjọ elétò ààbò ti gbáradì múra sílẹ̀ láti jẹ́ kí àlàáfíà jọba kí ohun gbogbo sì lọ létòlétò láìsí wàhálà kankan. Ọ̀gá àgbà ọlọ́pàá mú dá àwọn olùgbé ìlú lójú pé àwọn olùgbé ìlú lè máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ láìsí ìpayà, ìbẹ̀rùbojo tàbí ìkọlù. Ìròyìn Ìwọde-Ifẹhonuhan tó jẹ́ gbígbé jáde sójú òpó ayélujára ọ̀hún ló ti ń kọ ọ̀pọ̀ lóminú láàrin àwọn olùgbé ìlú, èyí tó ti dá ìbẹ̀rùbojo sílẹ̀ nípa wàhálà-rogbodiyan tó lè fẹ́ wáyé. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ ìfarajìn wọn nípa dídáàbòbò àwọn ẹ̀mí àti dúkìá àwọn aráàlú nígbà tí wọ́n rí dájú pé òfin àti ìwọ́de alálàáfíà náà kò dàrú. Trump sọ wípé òun gbọdọ̀ kópa nínú yíyan olùdarí ilẹ̀ Iran tó kàn lẹ́yìn ikú Khamenei. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti sọ wípé òun gbọdọ̀ kópa nínú ìpinnu ẹni tí yóò di adarí ilẹ̀ Iran tí ó kàn lẹ́yìn ikú Ali Khamenei. Trump sọ ọ̀rọ̀ náà lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Axios lọ́jọ́bọ̀ Thursday nígbà tí ó ń kọyà sí ìjíròrò lórí Iran nípa ẹni tí yóò di adarí tí yóò rọ́pò aṣáájú tó dolóògbé. Ó sọ wípé wọ́n kàn ń fàkókò wọn ṣòfò. Òfúùtù fẹ́ tẹ̀ ní ọmọkùnrin Khamenei. Òun ní láti kópa nínú yíyan aṣáájú míì fún ilẹ̀ Iran bíi ti Delisi ní Venezuela. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ń tọ́ka sí Delcy Rodriguez, ẹni tó gba ipò agbára ní Venezuela lẹ́yìn tí ikọ̀ ológun ilẹ̀ Amẹ́ríkà náwó gan ààrẹ tẹ́lẹ̀
Nicolas Maduro níbẹ̀rẹ̀ ọdún yìí. Trump tún jẹ́ kó di mímọ̀ pé òun kò ní tẹ́wọ́ gba adarí tuntun tó bá tẹ̀síwájú àwọn ìlànà tí adarí ilẹ̀ Iran tẹ́lẹ̀ gúnlè. Ó ní ọmọkùnrin Khamenei kò jẹ́ ìtẹ́wọ́gbà fún òun. Ó ní àwọn fẹ́ ẹni tí yóò mú ìrẹ́pọ̀, ìṣọ̀kan àti àlàáfíà jọba nílẹ̀ Iran. Ó ṣèkìlọ̀ pé yíyan olùdarí tí yóò tún tọpasẹ̀ ọ̀nà adarí ilẹ̀ Iran tẹ́lẹ̀ tún máa mú ilẹ̀ Amẹ́ríkà ní tipátipá láti padà sínú ogun pẹ̀lú Iran ní ọdún 5 sí àsìkò yìí. Mojtaba Khamenei, àlùfáà kan tí wọ́n gbàgbọ́ pé ó ní ìbátan tó lágbára pẹ̀lú àwọn ọmọ ogun Revolutionary Guard tó lágbára ní Iran, ni wọ́n kà sí ọ̀kan nínú àwọn tí ó ṣeéṣe kó gba ipò bàbá rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé Tehran kò tí ì kéde adarí tuntun tí wọ́n fọwọ́ sí. Ọ̀rọ̀ Trump wáyé lẹ́yìn ọjọ́ kan tí ilé ìjọba dábàá pé ìyípadà ìjọba ní Iran kì í ṣe ìdí àkọ́kọ́ tí ìpolongo ológun tí ìṣàkóso tó ń lọ lọ́wọ́ lágbègbè náà. Aṣáájú ilẹ̀ Iran ṣiṣẹ́ bíi aláṣẹ olóṣèlú àti ẹ̀sìn tó ga jùlọ lórílẹ̀‐èdè náà. Ó sì ní ipa pàtàkì lórí àwọn ológun, ẹ̀ka ètò ìdájọ́ àti àwọn ètò àlàkalẹ̀ òfin ìlànà lórílẹ̀‐èdè. Ta ni yóò di adarí náà ló wáyé lẹ́yìn ikú Ali Khamenei, ẹni tí wọ́n ṣekú pa níparí oṣù kejì lásìkò àjọṣepọ̀ ìkọlù ojú òfurufú ìyẹn àfòdágbórú nípasẹ̀ ilẹ̀ Amẹ́ríkà àti Israel lórí iléeṣẹ́ ológun ilẹ̀ Iran àti ìjọba rẹ̀ ní àárín gbùngbùn ìlà oòrùn Middle East. Ilé-ẹjọ́ yọ̀ǹda Abba Kyari, wọ́n ní kò lẹ́jọ́ jẹ́ lórí àwọn dúkìá tí kò kéde. Ilé-ẹjọ́ gíga tó ń jókòó nílùú Àbújá ti fagilé ẹ̀sùn tí wọ́n kà sí igbákejì kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nígbà kan rí Abba Kyari lẹ́sẹ̀ pé ó kọ̀ láti kéde àwọn dúkìá rẹ̀. Adájọ́ James Ọmọtọ́ṣọ́ ló gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn 23 tí àjọ tó ń gbé ogun ti oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà NDLEA fi kan Abba Kyari. DCP Abba Kyari àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì ni wọ́n fojú ba ilé-ẹjọ́ pé kí wọ́n sọ pé àwọn ni wọ́n ní àwọn dúkìá kan. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ Ọmọtọ́ṣọ́ kùnà láti kọ ojúlówó ẹ̀rí wá sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Kyari. Adájọ́ ní dúkìá tí wọ́n sọ̀rọ̀ lé lórí ni wọ́n gbà pé ó jẹ́ ogún tàbí kí èèyàn bùn wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ọjọ́ 14 oṣù kejì ọdún 2022 ní àjọ NDLEA kéde pé Kyari wà ní àhámọ́ òun lórí ẹ̀sùn pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó ń ta oògùn olóró. Ìkéde náà ló wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ Amẹ́ríkà FBI sọ pé kí ọ̀gá ọlọ́pàá náà wá sọ tẹnu rẹ̀ lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú afurasí oníjìbìtì orí ayélujára Hush Puppy. Àwọn ọlọ́pàá 4 míì ní àjọ NDLEA fẹ̀sùn gbígbé oògùn olóró náà kàn yàtọ̀ sí Kyari. Bákan náà ní ọjọ́ 21 oṣù kejì, Kyari pé àjọ NDLEA lẹ́jọ́ lórí pé wọ́n fi ẹ̀tọ́ òun dùn òun gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àti lórí bí wọ́n ṣe fi òun sí àtìmọ́lé. Nínú ìwé ìpẹ̀jọ́ náà ló ti ní kí ilé-ẹjọ́ kàn nípa fún àjọ NDLEA láti fún òun ní owó gbàmábínú tí iye rẹ̀ tó $500 mílíọ̀nù 500 million naira lórí bí wọ́n ṣe tẹ̀ ẹ̀tọ́ òun lójúmọ́lẹ̀. Ó tún ní òun fẹ́ kí àjọ NDLEA tọrọ àforíjì lọ́wọ́ òun nínú àwọn ìwé ìròyìn tó gbajúmọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn UCH gúnlè ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 5, wọ́n dá àwọn aláìsàn padà. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ńṣe ni ọgbà ilé ìwòsàn UCH nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ dá páropáro pẹ̀lú bí àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ fásitì Ìbàdàn University College Hospital UCH ti gùnlé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 5 láti fẹ̀hónú hàn lórí àwọn ìṣòro tí ilé ìwòsàn náà ń kojú. Àwọn òṣìṣẹ́ yìí tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn dókítà, àwọn nọ́ọ̀sì, àwọn olùkọ́ nípa ètò ìlera, ẹgbẹ́ àwọn àgbà òṣìṣẹ́, àwọn oníṣẹ́ ìwádìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lábẹ́ àbúradà àgbáríjọpọ̀ àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ ní UCH CUUL ni wọ́n gùnlé ìyanṣẹ́lódì ọ̀hún ní ọjọ́ Ajé ọjọ́ 2 nínú oṣù kẹta. Akọ̀ròyìn BBC fìdí rẹ̀ múlẹ̀ wípé ńṣe ni ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà ń wọṣẹ́ níran tí àwọn mìíràn kò tilẹ̀ wá síbi iṣẹ́ rárá. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta, tí alága Comrade Ọládayọ̀ Ọlábànpé àti igbákejì dókítà
Uthman Adédèjì sì buwọ́wọ́lù. Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ yìí ṣàlàyé àwọn kùdìẹ̀kudiẹ tó ń bá ilé ìwòsàn ìjọba àpapọ̀ náà fínra. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé fún odindi ọjọ́ 22 ilé ìwòsàn náà kò ní iná mọ̀nàmọ́ná nítorí èdè àìyedè pẹ̀lú àjọ tó ń rí sí ọ̀rọ̀ iná nílùú Ìbàdàn IBEDC. Wọ́n ṣe àfikún pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti dá iná ọ̀hún padà, àwọn ẹ̀ka kan tó ṣe pàtàkì kò ní àǹfààní sí iná mọ̀nàmọ́ná tí èyí sì ń ṣe àkóbá fún ẹ̀ka ètò ìlera, pàápàá jùlọ àwọn tó ń gba ìtọ́jú, àwọn irinṣẹ́, àwọn èròjà ìtọ́jú, iṣẹ́ abẹ ṣíṣe, èsì àyẹ̀wò àti àwọn iṣẹ́ pàtàkì mìíràn ní ilé ìwòsàn náà. Wọ́n tún ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ń kojú oríṣiríṣi ìpèníjà ní ẹnu iṣẹ́ wọn látàrí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ní ọ̀nà tó burú jáì tí ó sì tako ìlànà ètò ìlera, èyí tó fa kí ilé ìwòsàn ìjọba náà máa pàdánù ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù lójoojúmọ́. Wọ́n ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ tó ń gbé nínú ilé ìwòsàn san owó iná mọ̀nàmọ́ná tó ẹgbẹ̀rún 10 sí 15 lóṣooṣù, àmọ́ iná tí wọ́n ń lò kì í sábà ju wákàtí kan lọ lójoojúmọ́. Wọ́n ṣe àfikún wípé ọ̀pọ̀ ìgbà ní àwọn òṣìṣẹ́ àti àwọn tó ń gba ìtọ́jú máa ní láti lọ wá omi látàrí ọ̀wọ́n gógó omi tó ń bá ilé ìwòsàn náà fínra. Àwọn òṣìṣẹ́ yìí wá rọ àwọn adarí ilé ìwòsàn náà láti gbé ìgbésẹ̀ lórí bí iná mọ̀nàmọ́ná tó múnádóko yóò ṣe wà ní gbogbo ẹ̀ka àti ibùgbé àwọn òṣìṣẹ́. Wọ́n tún béèrè fún àtúnṣe àwọn ẹ̀rọ mítà tó ti bàjẹ́ àti mímú àdínkù bá owó ilé àwọn òṣìṣẹ́ ní ìlànà bí ìjọba àpapọ̀ ṣe là á kalẹ̀. Wọ́n tún rọ àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera, ìgbáyégbádùn ará ìlú, ọ̀rọ̀ iná agbára mọ̀nàmọ́ná àti gbogbo ará ìlú láti ṣe ìrànwọ́ fún ilé ìwòsàn náà. Akọ̀ròyìn BBC Yorùbá gbìyànjú láti bá àwọn tó wá fún ìtọ́jú ara wọn sọ̀rọ̀, ṣùgbọ́n níṣe ni wọ́n kọ̀ jálẹ̀ láti sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ó ṣeé ṣe o kí Mojtaba Khamenei ọmọ Ayatollah Ali Khamenei di adarí Iran tuntun gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde síta. Lẹ́yìn tí ìkọlù ilẹ̀ Amẹ́ríkà àti Israel tó ṣekú pa adarí ilẹ̀ Iran Ali Khamenei, ọ̀pọ̀ ló ń béèrè bóyá ọmọ rẹ̀ Mojtaba náà ti jáde láyé. Kò sí ìròyìn kankan nípa rẹ̀ fún ọjọ́ díẹ̀, àmọ́ nígbà tó di ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2026, iléeṣẹ́ ìròyìn Iran kan jábọ̀ pé Mojtaba wà láàyè ó sì wà láàyè, àmọ́ kò tí fojú hàn ní gbangba láti àkókò náà. Mojtaba ní ọ̀pọ̀ ń wò lójú báyìí pé òun ní ipò náà yóò kàn lẹ́yìn ikú bàbá rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Reuters ṣe jábọ̀, àmọ́ ó ṣòro láti fìdí ìròyìn náà múlẹ̀. Ẹ̀wẹ̀, àwọn àgbààgbà tó yan adarí ní Iran, Assembly of Experts, ti múra láti kéde adarí tuntun. A gbọ́ pé ó ṣeéṣe kí àwọn má kéde adarí tuntun náà títí tí wọn yóò fi sin òkú Ali Khamenei. Mojtaba kò dàbí bàbá rẹ̀ nítorí ìgbé ayé ìrẹ̀lẹ̀ tó ń gbé, bẹ́ẹ̀ ni kò tí ì díje du ipò òṣèlú kankan rí. Bákan náà ni ọkùnrin ọ̀hún kò tí ì ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú akọ̀ròyìn rí, kódà kì í sọ̀rọ̀ ní gbangba. Wàyí o, àwọn ìwádìí kan ti sọ pé ó wà lára àwọn alágbára tó wà lẹ́yìn bàbá rẹ̀ tó sì ní ipa tí kò kéré lára àwọn ìgbésẹ̀ tí olóògbé ti gbé sẹ́yìn. Ó ti lé lọ́dún tí àwọn tí ń sọ pé Mojtaba Khamenei ni yóò gorí ìtẹ́ lẹ́yìn bàbá rẹ̀. Wàyí o, ó ṣeéṣe kí wàhálà wà lórí ìkéde Mojtaba Khamenei gẹ́gẹ́ bí ẹni tí ipò adarí náà kàn. Lọ́dún 1970 tí àwọn mùsùlùmí gbàjọba Iran, ohun tí wọ́n ní àwọn yóò máa fi yan adarí sípò ní ipò tí wọ́n dì mú nínú ẹ̀sìn àti ìrírí ipò adarí tí wọ́n ti dì mú ṣáájú. Kì í ṣe nípa jíjogún ipò náà bí àwọn lọ́balọ́ba ṣe ń gorí ìtẹ́. Khamenei fúnra ẹ̀ sọ ṣáájú pé òun kò fọwọ́ sí kí ọmọ òun náà di adarí gẹ́gẹ́ bí ọ̀kan lára aṣáájú ilẹ̀ náà ṣe sọ lọ́dún 2 sẹ́yìn.